ejò bu akẹ́kọ̀ọ́ fásitì yìí jẹ ló bá kú pátápátá. Inú ìbànújẹ́ làwọn ẹbí ará àti ọ̀rẹ́ Comfort Isa, akẹ́kọ̀ọ́bìnrin onípele àkọ́kọ́ níléèwé gíga Modibo Adama Yunifásitì nílùú Yola ìpínlẹ̀ Adamawa wà báyìí lẹ́yìn tọmọbìnrin náà dágbére fáyé látàrí ejò tó bù ú jẹ. Lẹ́ka ẹ̀kọ́ àwọn tí wọ́n ń kọ́ nípa iṣẹ́ olùkọ́ni Faculty of Education ni wọ́n ní ejò ti ṣán olóògbé jẹ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹfà ọdún yìí. Olùrànlọ́wọ́ sí gómìnà ìpínlẹ̀ náà ọ̀nàrẹ́bù Miracle Musa ló kéde ikú ọmọbìnrin náà lẹ́yìn tí wọ́n ló dákẹ́ lọ́jọ́ kẹjọ tí ejò ti ṣán, ìyẹn ní ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà tó kọ lẹ́tà sáwọn aláṣẹ àtàwọn olórí àwọn akẹ́kọ̀ọ́ láti wá nǹkan ṣe sọ̀rọ̀ ejò tó ń fìgbà gbogbo wáyé nínú ọgbà ilé ẹ̀kọ́ náà ní: sí ẹ̀yin olórí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn aláṣẹ tọ́rọ̀ kàn, mò ń kọ lẹ́tà yìí sí yín láti fi ọ̀rọ̀ ejò tó ń yọ lọ́tùn lósì nínú ọgbà iléèwé wa tó yín létí, tó jẹ́ pé ó kéré tán lójúmọ́ kan bí ìgbà 5 tàbí jù bẹ́ẹ̀ lọ làwọn èèyàn ń rí i. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ iléèwé yìí sì ń di ilé ibi tí wọ́n ti ń sin ejò lọ, tí èyí sì léwu fún ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn òṣìṣẹ́. Ọ̀rọ̀ náà ti burú débi pé ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin ọlọ́dún kìíní kan ti bá ìṣẹ̀lẹ̀ ejò yìí lọ lẹ́yìn tí ejò bù ú jẹ. Nítorí bẹ́ẹ̀ la ṣe fẹ́ kẹ́ ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ní kíákíá láti lè dáàbò bo ẹ̀mí àwọn tí wọ́n ń gbé, tí wọ́n ń ṣiṣẹ́, tí wọ́n sì ń kẹ́kọ̀ọ́ lọ́gbà fásitì yìí. Mò ń rọ̀ yín láti gbé ìgbésẹ̀ ní kíákíá láti lè mọ ibi táwọn ejò yìí ti ń jáde wá àti láti dènà bí wọn yóò ṣe máa wọnú ọgbà wa. Bákan náà ni àwọn aláṣẹ tún lè ké sáwọn tí wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe ń pa àwọn ejò àtàwọn nǹkan míì tó lè pààyàn lára, kí wọ́n sì tún kọ́ àwọn èèyàn ní ọ̀nà tí wọ́n lè fi yàgò fún wọn. Gẹ́gẹ́ bó ṣe wí, ó tẹ̀síwájú pé níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ṣe pàtàkì púpọ̀, dandan ni kí wọ́n wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ náà ní kòpẹ́kòpẹ́. Àwọn ọ̀rẹ́ àti ẹgbẹ́ olóògbé náà gba ojú òpó ẹ̀rọ ayélujára Facebook lọ pẹ̀lú fọ́tò olóògbé lọ́jọ́ ayẹyẹ ìkíni káàbọ̀ sínú ọgbà àwọn akẹ́kọ̀ọ́, ìyẹn ọjọ́ matriculation wọn, láti dárò ẹni wọn tó lọ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.